أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلنا من رسول إلا ليطاع بإذن الله ولو أنهم إذ ظلموا أنفسهم جاءوك فاستغفروا الله واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما. يا جيرة الحي أغيث الفتى أغيث الفتى منكم بكم يرجو بلوغ المنى. صلوا إلى العرش صلوا إلى العرش في نصرتي وهو الذي يرجى لكاشف الوجل. قد قلت ادعوني لكم أستجيب إنا دعوناك بصدق عجيب. قد قضي الأمر فقلنا أجل فأنت باب الله عن يمره أتاه من غيرك لا يدخل. الله ربنا شاكر. الله ربنا أعوذ شاكر. بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اللهم صل على سيدنا محمد الفاتح لما أغلق والخاتم لما سبق ناصر الحق بالحق والهادي إلى صراطك المستقيم وعلى آله حق قدره ومقداره العظيم صلاة تريني بها نور الأنوار الذي هو عينك لا غيرك وتكشف لي بها حقيقة نبيك محمد كما هو عندك صلى الله عليه وسلم. dákun ìwọ tó bá mọ̀ pé ayé oríire lọ wà yìí tó sì mọ̀ pé tí ń jó oríire ohun tó scarce ni. gbogbo ẹni tẹ́ ẹ bá rí tí bá ń bú olóríire wọn sóríire nílé wọn ni. gbogbo ẹni tó ríire bá pọ̀ nílé wọn kò ní yẹ̀yẹ́ olóríire. dákun ìwọ tó bá rí ipò oríire rẹ o tún fẹ́ ṣàlékún rẹ̀ lénìí bá ń pariwo ọlọ́run pé Allahu Akbar. báyọ̀ lómi ọmọ tó máa ti ń jó ríire ohun tó ṣòro ṣe ni wọ́n pè lóríire. ẹni ọlọ́run bá wá ní kó sọ kankan rẹ̀ ẹni ọmọ ṣe fàárí kó máa dúpẹ́ torí ẹni tí ò sóríire òun náà fẹ́ ṣe àmọ́ ọlọ́run ni ò pín kan. ẹni ọlọ́run ọba wá pín kan ẹ bá bẹ́ẹ̀ kó kí olóríire kú iṣẹ́ bóyá pé kọ̀ọ̀kan tẹ́lẹ̀ nítorí pé kí olóríire kú iṣẹ́ ọlọ́run lè pín oríire kan òun náà. gbogbo ẹni tó bá mọ̀ pé oríire scarce lóòótọ́ tó sì mọ̀ pé ẹni ọba wọ ọlọ́run ní fún kọ́dà àlìjọ́nà gan ẹni ọba wọ ọlọ́run ní fún yàgìfírù liman yasha'u ló wí wa yu'adhibu man yasha'u. a jẹ́ pé iṣẹ́ kọ́ àwọn kan ṣiṣẹ́ lánàá ó kù díẹ̀ kí wọ́n kú láyé ọlọ́run gbà dànù. wọ́n ní kí ló dé ọlọ́run ní ìfẹ́ kọjọ tèmi kí ló dé tí ò fi jọ tọ ọlọ́run torí pé kò rí ọlọ́run lára ọmọ làkejì àìrọ́ ọlọ́run lára ọmọ làkejì ó wá dá sí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dánù. dákun ìwọ tó bá mọ̀ pé ọlọ́run ní ṣiṣẹ́ lára Mọ̀lánà Sheikh Abdul Ghaffar dákun bá pariwo ọlọ́run lẹ́ẹ̀kan náà pé Allahu Akbar. Allahu azamu mimma jalla fil fikri. dákun má jẹ́ kí náà ṣe ọ̀pọ̀ àwọn ọ̀gá mi ń bẹ wa kalẹ̀. hukimu fil baraya hukimu muqtadiri. wọ́n sọ fẹ́ nìkan pé bí wọ́n bá lu gínáwó tí ń jẹ́ kí sọ́rífù mo ní kò tí ì ṣe wàhálà jù àmọ́ bí wọ́n bá lu mọ́gùn lọ́sàgbákò. lẹ́yìn kíkí ọlọ́run akí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam.
ẹ̀yin ìyá wa lẹ́pọ̀ ní kálẹ̀ ẹ̀sìn bá kí ànábì dáadáa. Ànábì tó kọjá tí wọ́n ń pè é o lè ka tírà kẹ́nìkan ròyìn ànábì ibi ọmọ ànábì mọ́ ló ròyìn rẹ̀ mọ́. Àmọ́ tó bá fẹ́ mọ ànábì lóòótọ́ àwọn aráalé ànábì ni ó kí. Maulana Sheikh Ibrahim radiyallahu ta'ala anhu. bàbá ní wákàfà ní tọ́ àhíbán. lahu bali man qalani. àṣetìyàn bá ń bọ ànábì dáadáa bí wọ́n bá ń bu lára ànábì kò yẹ kó dùn. torí bí wọ́n bá ṣe ń bú ọ tó lára ànábì bẹ́ẹ̀ ni pòrí ó tún mọ ga sí. ẹnìkan ló ní wọ́n ń bú wọn ń bá wọn jà mo ní kí ni wọ́n náà déèyàn fún. àṣẹ igi tó bá ṣèso tẹ̀sọ̀ rẹ̀ ọba pọ́n ayé òkè ń wo bẹ̀ kí lè so tiẹ̀ pọ́n fún. àwọn kan bẹ tí wọ́n fẹ́ késo tí wọ́n dàbí tiẹ̀ tí ó dàbí tiwọn. Ọlọ́run wa ni tó ní késo tiẹ̀ ọpọ́n ọ̀sẹ̀sẹ̀ tó wá ń rí àwọn tí ń bú ọ àfikọ́ kájú kúrò lára wọn alimuli tẹ̀fítù láàyè sí wálé mùsà kíkù láàyò fùlíhù gbogbo ẹni tí wọn bí wọ́n ń bú mi níbí wọ́n ń bú mi lọ́hùn kò ní débi tí ń lọ o. dákun ìwọ tó bá mọ̀ pé ànábì tóbi lọ́dọ̀ rẹ̀ bá ń pariwo sallallahu alayhi wa sallam. sallallahu alayhi wa sallam. mọ́tàrà ànábì bá a ṣe máa tó a gbọ́dọ̀ má kí àwọn òbí torí fúnra ara Ọlọ́run ló sọ pé anishkuri li waliwalidayka ilayya al-masir. bọ́ bá ti ń kí Ọlọ́run mọ́ gbàgbé àwọn tó bí ọ torí àwọn tó bí ọ wàhálà tí wọ́n ṣe wọn mọ̀ pé yóò rí báyìí. àwọn kan náà wà ń bẹ tí wọ́n jọ lò gbà táwọn náà fẹ́ kírù rí ọ jáde lára wọn tọ́lọ́hun ọ̀kọ́. gbogbo owó tó bá ti ríra rẹ pọ̀ wáyé rẹ gbàràdá ni ó ò tí ì dá lára ara àwọn òbí rẹ lọ ń dá lọ́wọ́. kí wọn náà tó fọwọ́ sọ̀yà pé ó di alára ó dijọ́ tọmọ tó bí bá déyàn. dákun gbogbo owó tó bá mọ̀ pé olóbi láyé mọ́ gbàgbé àwọn tó bí ọ. àtàwọn tó ti lọ nínú àwọn òbí tó ránù Kùránì kọ́ wa lẹ́kọ̀ọ́ tó pọ̀ ó ní báwọn òbí rẹ bá ti lọ ó tún mọ wá sọ pé wọ́n kúlé rọ́bì rẹ̀ amúhùnmá kama rabbayani sagira. akáwọn òbí wa àwa kí àwọn tí ò jẹ́ káwọn òbí wo sunkún lórí wa àwọn náà làwọn àfa wa abáǹkà wọn Sheikh Abdul Gafar ẹ̀ka gbogbo oníkálukú àfa mi àfa mi àfa mi gbàtẹ́ lórí bàbá wa Sheikh Abdul Salam àbí bẹ́ẹ̀ náà kọ́ gbogbo oníkálukú lẹ́jẹ́ kan mọ ipa tí wọ́n kó nínú ayé yín àmọ́gà gbogbo ẹ̀ Maulana Sheikh Adam radiyallahu ta'ala anhu. onítẹ̀ wa kọ̀ ọ̀hún náà lèmi náà kọ̀ fún Sheikh Adam masha Allah. pé Sheikh Adam ni bàbá àta ò lè gbàgbé o níbi mímọ́ wọn tọ́lọ́hún bó wá tá sì fi kọ́ wa. Sheikh Adam ni bàbá àta ò lè gbàgbé níbi mímọ́ wọn tọ́lọ́hún bó wá tá sì fi kọ́ wa. mo ní tó bá jẹ́ tówó. Ọlọ́run bùn wá lára mímọ́ ni. tó bá jẹ́ tọ́lá. Ọlọ́run bùn wá lára mímọ́ ni. mo ní kọ́ máa ó yanjú. Ọlọ́run bùn wá lára mímọ́ ni. àtọmọ àtẹnubí. pẹ̀lú ọmọ àtàrà bí gbogbo wọn náà yanjú. lára mímọ́ wá pẹ̀lú àdúrà wọn tó ń ṣe fún wa. Maulana Sheikh Adam. rahimahullahu ta'ala. wọ́n sọ pé bí wọ́n bá fẹ́ kí bàbá àtẹ́rẹ́ sáàfin Sheikh Ádámọ̀ kí wọn. tẹ́ bá fẹ́ kí bàbá wa Líláwí Ádámọ̀ yìí náà láfi kí wọn. tẹ́ bá wá fẹ́ kí ọ̀gá mi Sheikh Yasir Taru. Allahu hayatahu. ẹ sáà mọ dákọ̀ Ádámọ̀ kẹsì mọ dákọ̀ Bàríámọ̀. àṣẹ gbogbo ẹni tó kájú lára olóore kò ní rí oore gbàdálẹ̀. gbogbo ẹni tẹ́ ẹ bá rí tí wọ́n ṣoore fún tó sọ wípé kí lẹni tó ṣoore fún un ṣe fún un igbe gbàmígbàmí ò ní tán lé rẹ̀. gbogbo ẹni wọ́n gbà lẹ́ẹ̀kan tó ní kí tí ẹ ní tí ó bá ṣe ẹlòmíì ó ṣe igbe gbàmígbàmí ò ní tán lé òǹtọ̀. akí Maulana Sheikh Adam rahimahullahu ta'ala. Maulana Sheikh Kamaluddin radiyallahu ta'ala. àti gbogbo àwọn afá wa lápapọ̀ tóbi dórí afá mi Maulana Sheikh Mustapha Zaglulu Sunusi rahimahullahu ta'ala. ọlọ́dà kò mọ́ sábà wà pa gbogbo wọn pọ̀ kẹ́. amiina. mo wá padà sí ìkàlẹ̀ bàbá mi Atẹ́rẹ́ adamallahu hayatahu. ìmọ̀ bí ṣe gbé ni torí Maulana
Sheikh Abdulwasi Al-Ilawi. Amohullah Alaykum. It don't tell. Ọjọ́ ti pẹ́. Àmọ́ mo rí wípé lórí ibi tí wọ́n gbẹ́sẹ̀ lé wọn kú bẹ́ẹ̀. Gbogbo ohun téèyàn pàdé ní challenges ni bàbá yìí pàdé lórí tí wọ́n gbé dání. Lẹ́nìí ọ̀tọ̀ ni tí mo fẹ́ sọ̀rọ̀ lé lórí. Àmọ́ ìjókòó yí ọ̀rọ̀ padà. Torí mo rí pé àwọn aláṣeyọrí lọ́pọ̀ níjókòó yìí. Kí ló bí àṣeyọrí? Bàbá wa Al-Ilawi. Àwọn kan máa sọ fún yàn pé ọjà tọ́lọ̀ ń dá fún ọ yóò máa kún bọ́jà ṣe é kún kò ní tú bọ́jà ṣe é tú èèyàn ṣe é fi ti ń tú sàdúrà fún yàn. Ìtẹ́mi ó sọ fún yín náà ní pé àjọ pàdé ní Kaaba lọ́dún yìí ọjà yín ó máa kún bí Kaaba ṣe kún. Àmín. Kò sì ní tú torí Kaaba ò tú rí kò sí àsìkò tó débẹ̀ tó ní bẹ́ẹ̀ yàn bẹ́ẹ̀ jẹ́ kí n lọ bọ́yé èrò ọ̀fà irọ́ ní jẹ́ bẹ́ẹ̀ ọba tó wá dá ọjà náà lẹ̀ ọba tó dá ti Mọ̀lánà Sheikh Adam tó dá ti bàbá mi Sheikh Mustapha Zaglul Ọlọ́run ò ní tú ọjà yín. Àmín. Mo wá fi kíkí yín bàbá wa àgbà Mọ̀lánà Sheikh Abdulrafi mo kí yín bàbá gbogbo ọgbà gbogbo àsìkò iná ló ní kálukú rí gbogbo yín lára Mọ̀lánà Sheikh Abdul Ghaffar bàbá Ọlọ́run ò ní kájú lára yín o. Àmín. Gbogbo ẹni tó kájú lára ọmọ ọlọ́mọ wípé kí ló fẹ́ dà níjọ́ ọmọ òun bá di nǹkan yóò jókòó báyìí wọn ó pìtàn fún. Mo kí yín ọba tó ṣe yín lẹ́ni ire Ọlọ́run ò ní bá dáadáa náà jẹ́. Àmín. Yín tí kí asataru. Masha Allah. Mo kí bàbá wa. Sheikh Nuruddin ẹ̀rí wọn sọ sẹ́tẹ̀yìn náà ṣe kájú lára wọn jọ náà. Mo tún wá padà sọ́dọ̀ bàbá aláṣeyọrí bàbá Sheikh wa Jalla torí ẹ̀ mo fi sọ pé aláṣeyọrí pọ́nbílẹ̀ ni tí ò ṣe kájú lára wọn. Bàbá mo kí yín o tí wọ́n bá bí yín pé ṣé bí ń pa yín nísìnyí ó dá mi pé bí kan ò lè pa yín torí bẹ́ẹ̀ bá ti ń wo àfa wa Jalla oúnjẹ tí yóò yàn láyé ju oúnjẹ lọ òun náà lọ́mọ kọ́mọdé yàn ọba tó wá ní orí bẹ́ẹ̀ bàbá wa Sheikh Satar mo gbọ́rọ̀ kẹtẹ sọ ní kọ̀rọ̀kọ̀rọ̀ lẹ́tí sọ àmọ́ ta sí mi létí ìta gbangba wọ́n ní bàbá àwọn máa ń sọ fáwọn pé ìfọ́mírọ̀ onímírọ̀ rí ayé òsì ní ìfọ́mírọ̀ mi mo gbà pé bẹ́ẹ̀ náà ni wọ́dún tẹ́ ẹ ti ń bá bọ̀ ni wọ́dún tí mo wá sábẹ́kúta ni mo sọ fún yín pé mo kí yín kéèyàn ti ìlú tí wọ́n ti bí kó sì dìde ńlù kó sì má kúrò nílùú lù káyé sì má tìta pé mo kí yín kúṣẹ́ o ọ̀gá ni àṣẹṣẹ bàbá yín náà ni wọ́n ṣe dáadáa lára àwọn ọmọ ọlọ́mọ iná ni ọ̀parẹ́ dè ní kò sì ní parẹ́ láéláé. Àmín. Bàbá mo kí yín mo wá kí bàbá wa ní Bàrígà. Salamun alaykum. Bàbá mo kí yín. Leisali hankumu gina. Ẹni pé bàbá mi atẹ́rẹ́ mo kọ́kọ́ dákọ̀ yín fi bàbá mi atẹ́rẹ́ kí yín ni o. Wà inni alẹ́ halaini fil qurbi wal bu'di. Bàbá mo kí yín o gbogbo tí ń jádùn gbogbo yín ò ní dìbànújẹ́. Salamun alaykum. Oníṣẹ́ Muhammad Bashir bàbá mi atẹ́rẹ́ ó yẹ kí gbogbo atẹ́rẹ́ lápapọ̀. Leisali hankumu gina. Mo kí àwọn òkú atẹ́rẹ́ àbí àwọn òkú ànábì àwọn òkú atẹ́rẹ́. Mo kí yín ṣé Abdallah mo kí yín gbogbo yín ni mo kí lápapọ̀ ẹ dákun ẹ má bínú mo tún wá padà sọ́dọ̀ bàbá mi atẹ́rẹ́ ẹ kú àtijọ́ ẹ kú bẹ́ẹ̀ ṣe ń tọ́ wa bọ̀ a kú olórí ibi tẹ́ ẹ fẹsẹ̀ wálé bàbá mi atẹ́rẹ́ gbogbo ń tọ́lọ́ ṣe fún yín Ọlọ́run ní bàǹkà kan jẹ́ bẹ́ẹ̀ ọlá yìí tóbi alukur'an mo wá kí bàbá wa salamun gbogbo ibi tọ́lọ̀ ti lo sàlámù nínú alukur'an mo fi kí yín bàbá. Ẹ̀rí iṣẹ́ yín ni gbogbo ayé wá pètì. Ọba tí ọ̀jẹ́ sẹ́nu ọba jẹ́ látàná Ọlọ́run ò ní bàyí tó kù náà jẹ́. Mo wá kí bàbá mi ayé pé bàbá wa ayé pé bàbá wa atẹ́rẹ́ àti bàbá wa zayati àwọn èèyàn ọmọ ròyìn ayé pé fún mi. Bó tẹ̀ jẹ́ pé mi náà mọ bàbá Sheikh Abubakar ayé pé dáadáa. Radiyallahu ta'ala anhu. Bàbá wa Sheikh Nuru Hakim wà á mọ̀ sọ̀rọ̀ bàbá wa ayé pé wà á ní ọmọ kékeré Kútùbí
ilé náà ò ní bàjẹ́. Amina. ilé náà ò ní bàjẹ́. ọlá Al-Qur'ani lọ́dọ̀ Ọlọ́run. mo kí bàbá wa tí wọ́n bẹ lẹ́gbẹ̀ẹ́ wọn ṣé Abdulgafar ẹ̀ mọ́ bínú. ṣe é rí ngbà tí Yasa Taru ti dé wọ́n sọ gbólóhùn kan sí mi létí ngbà tí wọ́n dé ìyẹn lèmi náà wá fẹ́ tẹ̀lé. wọ́n ní táwọn bá mọ̀ pé mo máa ń bí wá ń bí ni àwọn ò ní wá mọ́. èmi náà wá fẹ́ kí àwọn èèyàn kí n wá dá máìkì padà sọ́dọ̀ Sataru. Masha Allah. mo kí mo gbé ẹ̀yin bàbá mi ní kàlẹ́ ẹ̀dẹ́kun ẹ̀ mọ́ bínú. Akiwa. kìí ṣe ta fojú di o. Adamallahu hayatakum. mo fi bàbá wa Sheikh Abdulwasi Al-Ilawi mo fi wọ́n kí yín. hayatahu. Amin. mo wá kí gbogbo ẹ̀yin bàbá mi tẹ̀ wá ní káyẹn àfa mi. mo fi bàbá wa Al-Ilawi mo fi wọ́n kí yín. ọlọ́mọṣà bá mi kí gbogbo yín. Amin. mo kí gbogbo ẹ̀yin bàbá wa ọlọ́mọṣà bá mi kí yín. Àmín. ń bọ̀ sọ́dọ̀ ẹ̀yin ìyá wa mo wá padà sọ́dọ̀ Yasa Taru. bàbá Yasa Taru oyin tó yẹ ń padà wá sọ́dọ̀ yín ẹ̀ṣẹ̀ mi ti pọ̀. mo wá fẹ́ fi gbogbo àwọn bàbá yìí tọrọ àforíjì. ẹ̀rí ń jọ́jẹ́ nìkan pàdé mi tí bàbá mi ṣaláìsí. ọwọ́ lọ́lọ́ mọ̀jà rírú ẹ̀ mo lálẹ́ rí i mọ́. ẹnìkan tí òbí mi náà ló ti lọ. èwo tún lọ́lọ́ mọ̀jà rírú ẹ̀ mọ́. bàbá yóò sì ní kúlẹ̀ méjì. kò sì ní kúlẹ̀ méjì. Adamallahu hayatakum. bàbá Yasa Taru ọlọ́run wọlá ìdúró tí mo dúró yìí yóò sì wọlá ìjòkó ìkàlẹ̀ yìí yóò bá ń ṣàlékún ìkẹ́ bàbá tí ó tara wọn jáde. Amina. ọlọ́run ò ní fi yín lẹ̀ o. Amin. kò ní kájú lára yín. Amin. àdúrà yín pọ̀ torí pé ẹ̀rí orí olóore kẹ́ kájú mẹ́rí. Masha Allah. báwo èèyàn bá wá béèrè pé bó lọ́lọ́run ti ṣe Yasa Taru báyìí ẹni kọ́ mọ̀ wádìí kódò ayé ọmọ bá gbé lọ. torí àwọn kan sùn nínú ayé inú odò ni wọ́n ń sùn kò sí tí òjòdò ayé ó gbé wọn lọ torí pé wọ́n ṣe mímọ́. bàbá Yasa Taru ọba tó ṣe yín lẹ́ni mímọ́ ẹ ní ṣubú ẹ̀mí. Amina. ẹ ní ṣubú ara. àdúrà méjì tí ìmọ̀ ṣe fún yín náà nù. Masha Allah. ẹ ní ṣubú ẹ̀mí. Amin. ẹ ní ṣubú ara. Amin. ọlá kalẹ̀ gbogbo àwọn ẹni ọlọ́run tí wọ́n ń bẹ níkàlẹ̀. Amin. mo wá kẹ́yìn yá wa. Akiwa. ọ̀rọ̀ kan jà kiri nísìn àwọn èèyàn ní kí n máa ṣàlàyé rẹ̀ mo ní tó bá fẹ́ gbàlàyé rẹ̀ ó wá bá mi ó bí mi. gbogbo ẹ̀yin yá wa gbogbo yín lẹ jẹun àárọ̀ nílé bàbá yín gbogbo obìnrin ó jẹun ọ̀sán nílé ọkọ rẹ̀ ni ọkọ náà ó jẹun àárọ̀ nílé bàbá rẹ̀ àmọ́ wọn ò rí tọ̀sán jẹ àsìkò tó yẹ kọkùnrin ó jẹun ọ̀sán ìwà oúnjẹ ọ̀sán fún ìyàwó ẹ̀ ìtúwà oúnjẹ àárọ̀ tọmọ ìtúwà oúnjẹ alẹ́ fáwọn òbí àṣẹ́ngbà tẹ́ ń jẹun ọ̀sán nílé ọkọ ẹ dákun bó lẹ́tì jẹun alẹ́ ilé ọmọ ẹ má wá jẹun alẹ́ alálẹ́ pọ̀ àwọn kan níbi tí wọ́n ti ń jẹun ọ̀sán wọ́n sì jẹ́ ẹni tó lóúnjẹ alẹ́ lọ́wọ́ wọn ò jẹ́ orí jẹ́ wọn ò jẹ́ oúnjẹ alẹ́ jẹ bàbá Yasa Taru ó wá jẹun alẹ́ alálẹ́ mọ́tọ̀sán ó wá di alẹ́ tó yẹ kó máa jẹun ìwà ń bì ó ti jẹ́ jù ó ti jẹ́ jù ni karamakumullah àṣẹ gbogbo ẹni ó bá fẹ́ jẹun alẹ́ níbi tó dáa kí ni wọ́n ń pè lóúnjẹ ọ̀sán refreshment ni wọ́n ń pè lóúnjẹ ọ̀sán oúnjẹ ọ̀sán yẹn jẹ́ àjẹyó oúnjẹ ọ̀sán tẹ̀yìn ń jẹ nílé ọkọ yẹn nìkan ló ṣiṣẹ́ rẹ̀ kalẹ̀ gbogbo obìnrin tó bá ti wá jẹun ọ̀sán níwọ̀n ẹ sọ fún pé yóò jẹun alẹ́ lọ́dọ̀ ọmọ rẹ̀ ọlọ́run ó jẹ oúnjẹ alẹ́ yín jẹun àmín tẹ́ ẹ bá wá rí jẹ ọlọ́run ó jẹ jẹ́ pẹ́ àmín ọlá Al-Qur'ani lọ́dọ̀ ọlọ́run Àmín. ọlá àwọn àfáà lọ́dọ̀ ọlọ́run Àmín. wọlé akóúnjẹ alẹ́ nìkan la wá jókòó tì masha Allah Sheikh Abdul-Ghaffar adamallahu hayatahu ọ̀rọ̀ mi ọ̀pọ̀ rárá àmọ́ gbogbo ẹni ó bá fẹ́ ṣàṣeyọrí láyé ẹ wo àwọn aláṣeyọrí kalẹ̀ bóòlù ẹ ti ṣe ayé òbí gbogbo ẹni ó bá fẹ́ kọrúkọ rẹ̀ mọ́ kọrúkọ rẹ̀ sójú sánmọ̀ tó bá rò pé sánmọ̀ lọ ga jù tó kọrúkọ rẹ̀ síbẹ̀ níjọ́ tójò ńlá bá rọ̀ orúkọ rẹ̀ ó parẹ́ tó bá fẹ́ kọrúkọ rẹ̀ mọ́ kọ́ sí síríìtì tó gbajúmọ̀ ó wá gbé sáínbọ̀dù síbẹ̀ atẹ́gùn ńlá ò tí ì fẹ́ ni o níjọ́ atẹ́gùn ńlá bá fẹ́ yóò ti orúkọ rẹ̀ dànù àṣẹ gbogbo ẹni tó bá fẹ́ kọrúkọ rẹ̀ sínú ọkàn àwọn èèyàn kí lèèyàn máa fi kọ́ ọlọ́run ló wá jú wa níwèé tí wọ́n fi kọ́ ba'dal isti'aza wal basmala ó ní laqad kana lakum fi rasulillahi uswatun. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله
الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. Ọlọ́run wá ní tí mo fẹ́ kẹ́ ẹ kọ́ lára ẹni tẹ́ ń sọjọ́ bíi ìwà ni mo fẹ́ kẹ́ ẹ kọ́ lára rẹ̀. لقد كان لكم في رسول الله أسوة حسنة. àṣẹ gbogbo wa tó bá fẹ́ kọ́rúkọ rẹ tó fẹ́ kọ́rúkọ rẹ ó parẹ́ ìwà ni kó o fi kọ́rúkọ rẹ sínú ọkàn àwọn èèyàn. torí íǹkì tí ó lè parẹ́ láéláé ni ìwà dáadáa. Sheikh Abdul Gafar ẹ̀yin wá kọ́rúkọ yín sínú ọkàn gbogbo èèyàn. ẹ kọ́rúkọ yín sínú ọkàn gbogbo àwọn àgbàlagbà tí wọ́n bẹ́ ń kalẹ̀ yìí. ẹ wá lóko wọn parẹ́ kò lè parẹ́ torí ẹ ti ṣe wáàsí fún wa níbi tá a jókòó síbi. kí ni wáàsí tẹ́ ẹ ṣe fún wa nígbà tí ìyá tó bí yín dé wọ́n kí gbogbo àwọn àfa lọ ẹ ti wá kí wọ́n bẹ̀ yẹn ẹ tún wá dìde ẹ wá kó àwọn ọmọ kéwú lẹ́yìn ẹ lọ kúnlẹ̀ kí ìyá tó bí yín. ìwọ tí yẹ eléwé dúbí tó ọlọ́ọ̀fẹ́ fi ìyá rẹ hàn níjọ́ tó bá yẹ kí ìwọ náà hàn láyé wọn ó fi ọ́ pamọ́. La ilaha illallah. لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. ìyá wa ayọ̀ béèrè lọ́wọ́ yín pé bó lẹ ti ṣe mo sọ lọ́dọ̀ Mọ̀lánà Sheikh Yasatar mo ní tó o bá ń dúpẹ́ pọ̀ ráyé wá ayé ọ̀padà bí ọ pé so ti ráyà fẹ́. Sheikh Abdul Gafar gbogbo ẹ̀dá tó wáyé aláyé ń bẹ nù wọn ológo ń bẹ nù wọn. Bàbá Yasatar àwọn ọmọ kan bẹ aláyé ni wọn gbogbo síìtì àdúgbò kò síbi tí wọ́n ti mọ̀ wọn àmọ́ síbẹ̀síbẹ̀ yóò tọrọ owó tí ó fi jẹun ni aláyé ni àmọ́ kò lógo. àwọn kan wá ń bẹ wọ́n lógo àmọ́ ya àwọn ọ̀rá ayé tí wọ́n ti lógo torí ìyá ni máa ra ayé tọmọ tí máa ń rógo lò ológo làwọn kan ìyá àwọn ọ̀rá ayé fún wọn àwọn kan aláyé ni wọ́n àwọn ológo àtológo tí wọ́n ra ayé fún inú yàrá rẹ̀ ni ó ti máa lógo aláyé tó wọn ológo wọ́n mọ̀ mọ́ ní gbogbo àdúgbò àmọ́ yóò mọ̀ tọrọ owó tí ó fi jẹun ni. bọ́ ọ bá wá lógo tó láyé ó kù àyè tó gbé ògo àtayé rẹ̀ ká. mo fi tẹ̀lé ọ̀rọ̀ tí Sheikh Yasatar sọ nílérò. gbogbo ẹni tó bá sí ìyàwó fẹ́ láyé yóò sí ọmọ bí. torí ìyàwó gangan ní ààyè tó fẹ́ gbé ògo àti ayé rẹ lé bẹ́ẹ̀yàn bá ti wá síyàwó fẹ́ àtògo rẹ̀ àtayé rẹ̀ ó bàjẹ́. mo bá yín dúpẹ́ pé bàbá yín yóò sí ààyè gbé nǹkan kan. Masha Allah. ìyá wa gbogbo abiyamọ tí mẹ́ kalẹ̀ gbogbo yín mo fẹ́ bá sọ̀rọ̀ gbogbo aláṣeyọrí àtàláṣejèrè àṣeyọrí rẹ̀ àṣejèrè rẹ̀ ẹ sì béèrè ìyá tó bí àṣeyọrí àtàṣejèrè. àṣeyọrí àtàṣejèrè láyé máa ń rí ta ẹ béèrè àṣepamọ́ ni. àṣetí ọba sọ láàṣepamọ́ ayé òkèèrè náà rí àṣeyọrí àtàṣejèrè. ìyá wa mo kí yín o. gbogbo abiyamọ tí ń bẹ ń kalẹ̀ ẹ wo àwọn ológo tí wọ́n bẹ ń kalẹ̀ yìí. ẹ wo àṣepamọ́ ìyá tó bí wọn ẹ wo lára wọn kí wọn náà wá fi wò ó pé àṣepamọ́ wo lèmi náà ń ṣe tí mo fẹ́ rí àṣeyọrí àtàṣejèrè ń ta gbangba. ìtàn kékeré kan ní sọ ti fi ju máìkì lẹ̀ torí Yasatar náà mi àṣejókòó. Masha Allah. bàbá wa àgbà Al-Ilawi wọn ráàyè bàbá wa tẹ́lẹ̀ wọn ráàyè gbogbo ẹ̀yin tẹ́ wà ń kalẹ̀ ilé ráàyè ìgbà tẹ́ ń sọ̀rọ̀ bàbá wa ayé pélé kan wọ́n lẹ́jọ́ lọ sáìjọ pàdé láìsùn mọ́júmọ́ yìí ni bàbá Yasatar náà wọ́n mọ̀ pé tún lọ́ọ́ bomi báyìí
bẹ́ẹ̀ni náà bá ti kú omi báyìí èyí tí ń gbà yọ̀ǹda lọ́rọ̀ Mọ̀lánà Sheikh Abdulwasi níbi àyè àwọn nasfati níbí mo ní programu kan bẹ́ẹ̀ mo bá ti kú omi bẹ́ẹ̀ Ìbàdàn ní tún lọ. ìtàn kékeré tí mo fẹ́ sọ yìí arákùnrin kan ọmọ Lárúbáwá ni ọmọ rẹ̀ wá ṣàìsí nígbà tó ọmọ rẹ̀ ṣàìsí oníkálukú wa lọ kí wọ́n lọ kí nígbà tó dé stage kan kàn pé professor kan ni ó ní arákùnrin kí n tó ṣẹlẹ̀ sí mi yìí mo rántí ẹ̀san ni lẹ́yìn 30 ọdún wọ́n ní kí ló rò débẹ̀ tó fi rò pọ̀ òun ni ó ní jẹ́ ń sọ tí mo rí ó ní lọ́jọ́ náà òun jáde òun wá start mọ́tò òun lọ òun wá rí ajá kan tó fẹ́ kó ọmọ kọjá títì òun ti dúró òun wá rò wípé ọmọ rẹ̀ lọ́pọ̀ ìjẹ́ kí n rìfáàsì kí n tiẹ̀ tẹ̀ kan fọ́jú kí n wò ó bájá yìí ó ti ṣe ó ní bóun ṣe rìfáàsì báyìí tóun tẹ orí ajá òun fọ́ báyìí ẹ̀jẹ̀ rẹ̀ wá ta sára àyà rẹ̀ ó wá ń pariwo ó lóun wá rẹ́rìn-ín lẹ́ni tí fi ń ṣe yẹ̀yẹ́ dákun gbogbo owó èèyàn láyé kódà ẹranko ò gbọ́dọ̀ wà tí ò dá sí. ó ní njọ́ ọmọ òun náà wá kú òun gbé ọmọ òun lọ sí Italy òun fẹ́ lọ ṣayé fọmọ òun. ọlọ́lẹ̀ ṣe fàájì. òun wá dúró nínú mọ́tò òun wá fún un lówó òun sì mọ̀ pé yóò kọjá títì ni níbi tó ń fẹ́ràn ọmọ yẹn dé òun tún wá bọ́lẹ̀ fúnra ara òun lòun bá wo ọ̀nà wọ́n ní bóun ṣe ń wo ọ̀nà òun wá rí i pé kò sí mọ́tò mọ́ òun ọmọ òun fẹ́ kọjá báyìí òun mọ bí mọ́tò òun ti wá ó tẹ orí ọmọ òun fọ́ ẹ̀jẹ̀ ọmọ yẹn wá ta sí òun la òun wá rántí pé káì ajá tí mo tẹ orí ẹ̀ ń jọ sí tẹ́jẹ̀ rẹ̀ ta sí ìyá rẹ̀ la ẹ̀san ló dé yìí lẹ́yìn 30 ọdún. man hamila salihan min dhakarin aw untha fahuwa mu'minun. dákun bọ́ bá ń jẹ́ mùsùlùmí tó bá ti di mùmìnì kí lẹ́yìn á fi di mùmìnì Ọlọ́run ti ju wa níwèé ìwà dáadáa lèyàn fi di man mùmìnì. hamila salihan min dhakarin aw untha fahuwa mu'minun. lẹ́yìn 30 ọdún àṣẹ gbogbo tí ń jẹ́ ẹ̀san kì í dé nígbà téèyàn ṣiṣẹ́ nígbà téèyàn rò iná lẹ̀san máa dé torí ẹ̀ mo fi sọ fún gbogbo àwọn àfáà tí wọ́n ń bú àwọn àfẹ́ ẹgbẹ́ wọn tí wọ́n sọ̀rọ̀ tí ò da sáwọn àfẹ́ ẹgbẹ́ wọn ẹ má bá wọn wí o èsì ń bọ̀ njọ́ tẹ́sí ọba dé kéwú ọ̀tán nílé wọn. La ilaha illallah. torí wọ́n wéṣì ẹ̀ wọ́n fi ṣe ń tọ́lọ́hún ò ní ká fi ṣe adúrú ń tọ́pọ̀ tá a tún ṣe ní Islam bẹ́ẹ̀ nìkan bá sọ̀rọ̀ àfi ká mú bì kan níbẹ̀ tá a bá fẹ́ fi sọ̀rọ̀ sí a máa wá dẹ́ ìsì padà tá ló fèsì sí ọ lẹ́nu. àyà tí ń wá ké yásà tààrù náà ni màá fi jẹ́rìí. Masha Allah. gbogbo owó tó ga láyé tó ní gíga tiẹ̀ ọmọ fi pààyàn lẹ́kùn ni Ọlọ́run ní kí n sọ fún ọ pé ìzá sàmá òǹfàtọ̀rát. ìzá sàmá òǹfàtọ̀rát. Ọlọ́run ní wọ gbogbo tó wà ní sánmọ̀ tó ga àwọn èèyàn wá fi sánmọ̀ yìí júwe sánmọ̀ eléyìí kọ́ o Ọlọ́run ní gbogbo owó tó wà lókè pátápátá ọwọ́ àdókè tán ó sì ń pa àwọn èèyàn lẹ́kùn ìjọ tẹ́kùn rẹ̀ ọba dé onírẹ́ni rẹ̀ ọ̀dákẹ́ o Ọlọ́run ní ìjọ ọmọ bá já ọgbọ́n láti fi tọ́ ọ̀gá dé. sọ́nìṣó. wà ìzálíkà wá kíbùn tásàrát. Ọlọ́run ní kí n sọ fún gbogbo alágbára tí ń bẹ lókè gbogbo ẹni tó kápá láti bàyánú jẹ́ tí wọn náà wá tún gbé bànújẹ́ yẹn wá bẹ̀ tó nítorí tágbára ń bẹ lọ́dọ̀ rẹ̀ Ọlọ́run ní ibi tó wà ń jọ ọmọ bá já ọmọ. wàyíṣàlíkà wá kíbùn tásàrát. wàyíṣàlíkà wá kíbùn tásàrát. Ọlọ́run ní gbogbo àwọn àlìkàwá kíbù àwọn mùrídà àwọn ọmọ kéwú àwọn ní kàwá kíbù ìzá ń tásàrátì Ọlọ́run níjọ́ ọmọ bá fẹ́ mú ọ ìtù gbogbo wọn ká kúrò lára rẹ̀ yóò wá kú ọ nìkan. wàyíṣàlíbì fujirat. sọ́ọ́ni gbogbo àsìkáàrù tó ṣe tó di ibùdó ńláhùn ìsáfù jìrátì Ọlọ́run níjọ́ tí wọ́n bá ní kí gbogbo ọgbẹ́. wàyíṣàlíkùbùrù bùnsì
usirat. gbogbo àwọn ọmọ tẹ́ pè ní sáré tẹ́ni wọn ní dìde tẹ́ mọ́lẹ̀ ìzáàbù usirati Ọlọ́run níjọ́ ọmọ bá gbé gbogbo wọn dìde padà. alimati nafusun ma qaddamat wa akharat. níjọ́ àwọn ọmọ náà bá dìde tí wọ́n bá ń dára lójú rẹ̀. alimati nafusun ma qaddamat wa akharat. níjọ́ òun lọ́wọ́ àrò pé adúrú eré tí mo sákọ́mọ yìí ọmọ dìde adúrú àṣàṣì tí mo sákọ́mọ yìí mọ́ dìde. ya ayyuhal insanu ma garraka bi rabbikal karim. ẹ bá sọ fún gbogbo àfa àti nfẹnu bá àfa ìgbẹ́. ayyuhal insanu ma garraka bi rabbikal karim. kí ló fi ọlẹ́mi balẹ̀ ṣé gbogbo tó ń wí kọ̀rọ̀ yàrá òun ló fi ọlẹ́mi balẹ̀ bọ́lá ń bá ní ọjọ́ tòun kí ló ṣe. ẹnìkan pe ayúkọ̀ yìí mú Ọlọ́run sí àhàyà ayé rẹ̀ ó tún wá gbé ayé ẹ̀ dìde ayúkọ̀ yìí mú yìí náà lẹ́lòmíì ń pè táyé rẹ̀ ń wálẹ̀ ajẹ́pọ̀ Ọlọ́run ń jẹ́ bẹ́ẹ̀ lọ́dọ̀ ẹni tó dìde lọ́dọ̀ rẹ̀ ó sì lóun ò jẹ́ bẹ́ẹ̀ mọ́ lọ́dọ̀ ẹlòmíì bọ́lá bá ń jó kọ̀ọ̀kan lọ́dọ̀ rẹ̀ má fi fáàrí bàjẹ́ o má fi inú burúkú bàjẹ́ o gbogbo ẹni tó bá lóríire tí ó bá nínú rẹ̀ inú burúkú ó padà sóríire dorí ibú mọ́ lọ́wọ́ ẹ rí àwọn èèyàn dádì sí wọn tún dé náà ni. Masha Allah. àwọn àbá aláṣẹ ọgbà Markaz Masha Allah Sheikh Adam ẹ ti gbogbo ayé ń kí àmọ́ kí ṣe Adamu náà ni gbogbo ibi tí sàtàrù bá ti di ti ń jẹ́ Sheikh Adam gbogbo nǹkan ni wọ́n jù lẹ̀ hayyakumullah 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 ẹ káàbọ̀. ya ayyuhal insanu ma garraka bi rabbikal ma karim. garraka bi rabbikal karim. gbogbo wa tó ní tó ń jẹ́ lọ́wọ́ èmi mọ bàbá tó bí yá sàtàrù bàbá òun ṣe púpọ̀ nínú ayé àwọn èèyàn mo rí i pé tí wọ́n fi yí ayé àwọn èèyàn iná Ọlọ́run náà wá wò wípé a ní tí bàbá rẹ̀ ṣe pamọ́ ò ní parẹ́ ìwọ náà wá bíra rẹ̀ àṣepamọ́ wo ló ṣe tọ́fẹ́ káyé máa wo mìíràn yẹn lára ọmọ tó bí gbogbo wa ń pariwo Sheikh Adam Sheikh Adam èmi á máa sọ fún yàn pé tó bá dórí fídì má gbàgbàkúgbà o ṣé wàá dámọ̀ gbàgbàkúgbà wọn ò tún wá gbẹ́sẹ̀ lé bọ́ọ̀lù páwọn ò ní páàsì sí yàn wọn ò tún wá gbá bọ́ọ̀lù dànù àwọn kan gbẹ́sẹ̀ lé ọ̀tá wọn gba bọ́ọ̀lù lẹ́sẹ̀ wọn àwọn kan gbá bọ́ọ̀lù dànù níjọ́ tó ọmọ wọn dórí fídì ọmọ wọn ò bá bọ́ọ̀lù mọ́ ó ní bọ́ọ̀lù dà wọ́n ní bàbá rẹ̀ ti gbá gbogbo ẹ̀ dànù. Sheikh Abdul Gafar ẹ dákẹ́ bọ́ sáyé Masha Allah. wọ́n fẹ́ kẹ́ ẹ dúró tì mí bì. bàbá wa Lilawi wọn kálukú ń pariwo yín wọ́n pariwo yín wakurun sọ̀búrùn èmi ò rí yín lórí kíní rí kẹ́ ẹ máa wá búyàn ṣé ẹ ti ẹ̀ ráàyè ni sẹ́ni tó fẹ́ yí ayé àwọn ọmọ ọlọ́mọ iná ni wọ́n sọ pé òun fẹ́ máa búyàn bàbá wa tẹ́rẹ́ ìbárò ẹ̀ lọ́wọ́ yín. Masha Allah. yásẹ̀ tán. Adamallahu hayatakum. táwọn yẹn bá gbé sórí TikTok ẹnìkan bí mi jọ ní ó ní ẹ dákun ta ní bá yín manage TikTok mo ní TikTok ó ní kọ́dà ìmọ̀ bí wọ́n ṣe tẹ̀ kí ni jẹ́ báwọn. ìmọ̀ bí ṣe ń débẹ̀ Ọlọ́run tó wá ṣe báyìí Sheikh Abdul Gafar ẹ má ju ìwálẹ̀ o ẹ má ju ìwálẹ̀ o tó bá ṣe pé kéwù ni ẹ lọ sínú Madariju Saliki ní mujalladi alákọ̀ọ́kọ́ ní page 510 ẹ bá ọ̀rọ̀ kan bẹ̀ mọ́ka o tárakùnrin yẹn sọ fọ́mọ kéwù rẹ̀ wípé má jẹ́ kí tó bá ṣe pé ìmọ̀ ní bá ń jọ ẹ́ lójú tó ń ṣe fàárí lórí ẹ̀ balẹ̀ àmọ́ ọmọ báwúrá ní ìmọ̀ ó tún wá morúkọ Ọlọ́run ètò wa ń rí àlè ara sí báyìí ní tí ó ṣẹlẹ̀ sí yàn àmọ́ kò rí orí ibú tọ̀dọ̀ tiẹ̀ orúkọ Ọlọ́run téèyàn mọ̀ tó sàsódìdí ànábì Ọlọ́run tọ̀ràn ọmọ kó tó nǹkan síbẹ̀síbẹ̀ náà gbogbo ọmọ rẹ̀ náà ó padà dájá kó gbẹ̀yìn ni tó bá ṣe yí pé ẹ̀sìn kasratul ibada ní bá ń ṣèyàn ní fàárí tó níbi tá a sin lọ́run dé yìí
kò sẹ́ni tó sin lọ́run tó ṣètánì o ó wá sórí ibú gbẹ̀yìn kí ló ṣe tó fi sórí ibú gbẹ̀yìn ó ní gbéraga ó ní kèéta ó tún wá lọ́rọ̀ àsọjù kéèyàn máa sọ wípé ana khairum minhu ana khairum minhu lọ́ọ́ bá yé ṣètánì jẹ́ o kò bá má sọ̀rọ̀ bóyá tí ó bá sọ̀rọ̀ Ọlọ́run bá mójú kú mẹ́ gbogbo ìwà tẹríba ìwà dáadáa tẹ́ ń wù yìí ẹ má fi ilẹ̀ o mọ màwọn ẹni Ọlọ́run tó bá ṣe pé yẹn lèèyàn fi ṣe fáàrí ẹni Ọlọ́run kò tó ànábì o àwọn àbúlé àbí sórí ibú lára rẹ̀ gbẹ̀yìn ni o wọ́n bí ànábì sí wọn lọ́wọ́ ní orí ibú náà ló padà gbẹ̀yìn ẹ̀ Ọlọ́run ò ní kí wọ́n rórí ire lára rẹ̀ àṣẹ ìwà dáadáa tẹ́ ń wù yìí ẹ má fi ilẹ̀ mo wá rí i pé ìwà dáadáa ẹ jogún ẹ̀ nulẹ̀ ni torí ànábì sallallahu alayhi wa sallam ó ní àrídọ́ tugayyiru tibaa sallallahu alayhi wa sallam ìyá tó dáre sí bàbá tó bí tọ́lọ̀ fífi rú yín tó fi ta wọn lọ́rẹ mírọ̀ àwọn tó bí yín ni mírọ̀ gbogbo àwọn àǹfààní Ọlọ́run ò ní jẹ́ fọ́ láéláé. àmín. ẹ dìde ẹ dákun ẹ dìde. gbogbo aláṣeyọrí tó sì fẹ́ ṣàṣeyọrí dákun ó kún mi lórí tí mo fẹ́ ṣe yìí. salil khayra indal khayri. Sheikh Abdul Gafar ẹ bá ń tẹ́wọ́ yín èmi náà fẹ́ ṣàṣeyọrí nu ayé. Masha Allah. torí àwọn tó bí mi ṣàṣeyọrí lórí èmi. Masha Allah. èmi náà wá fẹ́ ṣàṣeyọrí nu ayé ìfẹ́ jẹ́ gbàràdá èmi náà fẹ́ da lára. wọ́n náà káàbọ̀ kò sírù rẹ ara àwọn tó bí ni wọ́n kí lára rẹ o ká tó kíwọ náà odijọ́ tọmọ tiẹ̀ náà bá dé yàn. Allah. ẹ má bínú o owó 5,000 yìí kéré. gbogbo ẹni ọba wa fẹ́ ṣàṣeyọrí ọmọ wa bá mi wá sórí ọwọ́ yìí orí ọwọ́ yẹn ni wọ́n náà ọmọ wa fi sí. Masha Allah. mo fẹ́ ṣàṣeyọrí nu ayé wàhálà ọ̀dà kankan o ẹni tí ó ṣàṣeyọrí ayé kì í kú iṣẹ́ o mo kí àwọn tó bí yín kú iṣẹ́ lára yín ìwọ náà wá kí wọn kú iṣẹ́ lára Sheikh Abdul Gafar mo fẹ́ mẹ́ni tóun náà fẹ́ ṣàṣeyọrí bí àwọn òbí bàbá ayá sàtàrù ẹ má bínú adamallahu hayatakum èmi fẹ́ jókòó láàyè tí wọ́n jókòó sí ni. ẹ̀dá ẹ̀ má yà láàyè mọ́re mo bẹ̀ yín ẹ̀ má yà láàyè mọ́re ẹ̀ fòrè sòrè fọlọ́rẹ̀ lásìkò kínú olóore kó lè máa dùn mo bẹ̀ yín ẹ̀ má yà láàyè mọ́re àfà má yà láàyè mọ́re ọmọ kéwú má yà láàyè mọ́re mùrídì má yà láàyè mọ́re mùrídà má yà láàyè mọ́re ẹ̀ fòrè sòrè fọlọ́rẹ̀ lásìkò kínú olóore kó lè máa dùn mo bẹ̀ yín ẹ̀ má yà láàyè mọ́re. Allahu Allah Allahu Allahu Allah Allah Allahu Allah Allahu Allahu Allah ẹ̀dá ẹ̀ má yà láàyè mọ́re mo bẹ̀ yín ẹ̀ má yà láàyè mọ́re ẹ̀ fòrè sòrè fọlọ́rẹ̀ lásìkò kínú olóore kó lè máa dùn mo bẹ̀ yín ẹ̀ má yà láàyè mọ́re mùrídì má yà láàyè mọ́re mùrídà má yà láàyè mọ́re ọmọ kéwú má yà láàyè mọ́re àfà má yà láàyè mọ́re ẹ̀ fòrè sòrè fọlọ́rẹ̀ lásìkò kínú olóore kó lè máa dùn mo bẹ̀ yín ẹ̀ má yà láàyè mọ́re ẹ̀dá ẹ̀ má yà láàyè mọ́re ẹ̀rọ àwọn mo bẹ̀ aláṣeyọrí yín ẹ̀ má yà láàyè mọ́re ẹ̀ fòrè sòrè bàbá aṣẹ́rù fọlọ́rẹ̀ àjálà kínú olóore kó lè máa dùn. Sheikh Abdul Gafar Allahu Allah ẹ bá ń gbówó yẹn ẹ bá ń gbówó yẹn. Allahu Allah Allahu Allah Allahu Allah. Sheikh Abdul Gafar ẹ bá ń gbé owó yẹn fún ìyá tó bí yín. gbogbo ẹni tó dá sí owó yìí Ọlọ́run jẹ́ ṣàṣeyọrí inú ayé. Àmín. àǹbáwọlé àwọn bàbá tí wọ́n ń bẹ́ ń kalẹ̀ yìí.
ẹ ṣe àṣeyọrí inú ayé. Àmín. wọlá apáláṣeyọrí la gbowó fún. Ọlọ́run ó jẹ́ kí gbogbo ẹni tí ń bẹ láàyè yìí ṣàṣeyọrí. Àmín. wọlá subhana rabbika rabbil izzati amma yasifun wa salamu ala al-mursalin alhamdulillahi rabbil alamin. Ọkùnrin máa ń parí Ọlọ́run kò ní Allahu Akbar. Ẹ jẹ́ agbọ́lọ́hún tóbi dáadáa. Allahu Akbar. Mo kí bàbá wa àgbà Fadilatu Sheikh Abdulrahim. Hafidhahullah wa ra'ahu. Bàbá wa Al-Amawi. Ọlọ́run dákun má ṣe jẹ́ kí á rí bàbá wa pẹ́. Amina. Wala la ilaha illallah. Amin. La hawla wala quwwata. Illa billahi al-aliyyil azim. Tabarakta man a'taka ilman ma'a tuqa. Wa sharrafaka ar-rahmanu bil hilmi wal hija. Wa sawwaka khalqan wastafaka khaliqatan minan nasi bil adabi qad sirta muqtada. Ayakumullah. Mo kí bàbá wa àgbà Ajágbe. Ọlọ́run jẹ́ kí á rí bàbá pẹ́. Amin. Àwa ló yẹ kí a máa náwó fún bàbá. Bàbá tó ń ná owó fún àwa. Ikú tó yáwọ́ Ọlọ́run má fi pa bàbá wa àgbà. Àmín. Ẹ fún mi ní kíní IV yẹn, ẹ dákun. A fẹ́ gbádùn bàbá wa àgbà yá Sattar. Àmọ́ síwájú kí á tó lọ bẹ̀. A fi Ọlọ́run tí ó ní ìṣọ́ tó ní ààbò. A fi kún bàbá wa àgbà Maulana Sheikh Abdulrahim Ali bàbá wa àgbà Ajágbe. Allahu hayatahu. Mo fi ìfẹ́ tí ń bẹ láàrin ẹ̀yin àti bàbá wa àgbà Maulana ya Sattar. Mo fi bẹ Ọlọ́run ìṣọ́ àti àlékún ààbò fún yín. Ọlọ́run dákun bá yọ olùṣọ́ yín. Bọ́lọ́run bá ti ń ṣọ́ yín bàbá wa àgbà ya Sattar. Ọlọ́run má fẹ̀yìn náà lẹ̀ láíláí. Àláfíà yín Ọlọ́run má jẹ́ ó di fíafíà. Iṣẹ́ tá a fẹ́ ṣe pọ̀ a sì fẹ́ gbádùn bàbá wa àgbà ya Sattar. Lásìkò tí bàbá ń sọ̀rọ̀ lọ́wọ́ àwọn àfáà wa àgbà nínú ọgbà Markaz àwọn tá a jókòó wájú wọn tí wọ́n kọ́ wa ní diplom mi ò ní tí mo ṣe fún wọn ìfẹ́ náà lọ́lọ́run ní kí ó máa bẹ lọ́kàn wọn sí mi. Masha Allah. Mo fi bàbá wa àgbà Maulana Sheikh Adam Abdullahi Aloli mo fi wọn kí yín. Ọ̀gá wa àgbà Maulana Sheikh Habibullahi Adam Aloli mo fi wọn kí yín. Wa fina rijalun. Ọlọ́run dákun apadà sí aburú ó kéré ó tóbi Ọlọ́run má jẹ́ ó wọlé yín wá. Filibadi tafannanu. Bí mo ti kí yín mo kí àfáà mi àgbà Maulana Sheikh Alhaji Abdulrazak Keilani Ọlọ́run dákun jẹ́ àárín yín pẹ́ sà. Wa fina rijalun lil ma'ani manabi'un.